في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه النار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلى اللهم وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق صلى ناصر الله عليه الحق وسلم. بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله حق قدره ومقداره العظيم. عاقبة المتقين في عيشة راضية في جنة عالية كتوفها دانية. عاقبة المتقين في عيشة راضية في جنة عالية قطوفها دانية. bàbá wa àgbà ọlọ́run gbọ́. tufta wal-imam Malik fil Madina. حياكم الله. ẹnìkan ò gbọ́dọ̀ fákéw nígbà mọ́ Malik bá ń bẹ ń jòkó ẹ̀yin lẹ́wọ̀n bẹ ní jòkó yìí mo wá yọ̀ǹda lọ́dọ̀ yìí mo wá yọ̀ǹda lọ́dọ̀ yìí gbogbo ẹ̀yin àgbàlagbà ní jòkó gbogbo ẹ̀yin bàbá wa nínú ilé àrùnkùn wọn lọ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ bàbá wa ta alẹ́ gáfàtà máa lẹ̀ mo kí yín púpọ̀ akramakumullah. أهلا بكم يا سادتي وسالة آل الكمال والمقام الأعلى. أهلا بكم يا سادتي وسالة أهل المكان أهل الكمال والمقام الأعلى. أهلا بكم يا سادتي وسالة أهل الكمال والمقام الأعلى. أهلا بكم يا سادتي وسهلا أهل الكمال والمقام الأعلى. أهلا بكم يا سادتي وسهلا. موكي الله الله أكبر. ọba tó ṣẹ́kù tayọ kíkí. Allah. àwọn àfáà wọ́n ní lam yablugh wasfu li wasifu gbogbo àwọn tí make definition lórí nǹkan wọn ọ̀rọ̀ lọ́n ṣàpèjúwe. mo kí ọba tó ṣẹ́kù tayọ kíkí tá a mọ̀ kí. Fasubhanahu. mo kí ọba náà ju ọpẹ́ tá a mọ̀ dúkùn fún lọ. àlékún kí àti ìgè kọ́mọ bá aṣáájú wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tó jẹ́ pé balaga risala wa adal amana. ayakumullah. àlékún kí àti ìgè kọ́mọ bá anabi àtàwọn sábẹ́ sallallahu alayhi wa sallam. àti gbogbo àwọn tábì. ìkẹ́ náà kó má dúró kó má bá wọn tí wọ́n gbaṣẹ́ táwọn náà fẹ̀yìn wọ́gbó tí wọ́n fẹ̀yìn lànà. Súra àyà tí mo ké nígbà tí mo fẹ́ wọlé àyà ò ní ṣiṣẹ́ láàrin àyà yẹn ò sì ní yé màmá ṣiṣẹ́ lópin ìgbà tí a bá jẹ́ kí koríko hù bá transformer tí ń supply náà. mega station àbí ká pé iléeṣẹ́ agbára náà
tí a máa ṣèmọ́lẹ̀ fáyé láì sí ìmọ́lẹ̀ kò sáyé. ẹni tọ́lá wọn ṣe lọ́gàá ìmọ́lẹ̀ ńlá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ìmọ́lẹ̀ ń wá ń sọ̀kalẹ̀ bọ̀ ń sọ̀kalẹ̀ bọ̀ ó kúrò lórí àwọn tábìí ọba sórí àwọn tábìí ó fi wá sọ̀kalẹ̀ sórí àwọn àhímà. èmi pẹ̀lú àfáà kan àjọ ń sọ̀rọ̀ wípé ńgbà tí ànábì ń bẹ sallallahu alayhi wa sallam. ànábì sọ fún wa pé ẹ̀yin sàhábà ẹni tó bá bá Uwais al-Qarni láyé ẹ wá fọ ẹ pé kọ́ba yín wà foríjìn lọ́dọ̀ Ọlọ́run. bí gbogbo àwọn tí pìtàn lórí tàríkhul Islam ṣe pọ̀ tó wọn ò rí sọ pé Uwaisu ó jẹ́ sàhábà àbí tábì. ó fi hàn pé láti ahadu sàhábà làwọn àfáà ti ń bẹ. Iyakumullah. àwọn tí yóò jẹ́ àṣẹ́kùbọ̀ iṣẹ́ tí yóò wá parí iṣẹ́ táwọn ti ń gbé bọ̀ tí ẹ gbèdé. inú wọn ni yàwá Rabi'atu ad-Dawi. rahimahullah ta'ala. inú wọn ni yàwá Nafisatul Ilm tó jẹ́ ẹ̀gbọ́n fún Imam Shafi'i. Abu Hanifa ọba àwọn sàhábà síbẹ̀ wọn ò pé ní sàbẹ̀ tọrẹ ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ o wọn ò pé ní sàbẹ̀ bàbá tonti bọ́lọ̀ ti ní kó kanlẹ̀ kó kànkè bẹ́ẹ̀ ni ìmáàmù Darul Hujra bóun náà ti kanlẹ̀ tó kànkè wọn ò pé ní sàbẹ̀ wọn ò sì kó mọ́tàbí àfa sàmù ni wọ́n pè é. الناس ألف من أمك واحد وواحد كألف إن أمر أنا. الناس ألف. dákun ìtata àwọ̀ yìí. a'anakumullah. bí kẹ́ bá bọ́ọ̀lẹ̀ wọ́n hàn ọ̀gá wa Nuhati ló sì jókòó lẹ́yìn. a'anakumullah. tọ́rọ̀ bá rí báyìí ìjà fà láti ajú ayé àwọn sàhábà iná ni ti ń bẹ ànábì sì sàlẹ̀ ìjà fà bó ti lágbára tó fáwọn sàhábà. mo padà rí ìkà bàbá wa àlífà ọlọ́ngbọ́ wípé Umar ó lọ ṣe hajj ó wá wà ní Madina òun pẹ̀lú Ali àwọn méjèèjì wá rí àwọn ará Yemen wọ́n wá bí wọ́n léèrè pé alfikum rajulun tusamma Uwais ẹni tí wọ́n bi léèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà búrò Uwais al-Qarni. àwọn àwọ̀ pé ẹrú tá ń béèrè ẹrú tí wọ́n ń béèrè yìí àlífà ní béèrè rẹ̀ ṣé kìí ṣe kọ́sẹ̀ sófin lẹ́ni à kó ṣe sófin à ń wà ní. Ànábì sì sọ nǹkan mẹ́ta sallallahu alaihi wasallam tẹ́ bá a lára rẹ̀ tẹ́ fi mọ̀ pé lóòótọ́ ò ní. Ànábì lákọ̀ọ́kọ́ ẹ bá ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kì í jáde kọ́ mọ́ mu yẹ lọ. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì fi wajhihi nurun yatalala. ìmọ̀lẹ̀ ń yóò mọ̀ lọ́wọ́ ó lòdì méjì. Ànábì lọ́la kẹta tọ́ba sí abíyá rẹ̀ ò sì fún yín ẹ rí bí kíní dírí àmì kan funfun báyìí àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ fi mọ̀ kó nù. ìgbà wọn déwájú ẹ̀ wọ́n bá mẹ́tẹ̀ẹ̀ta fastakfara minhu wọ́n ní àfáànàkàlà àsọtẹ́lẹ̀ Ànábì làwọn àmúṣe ẹ wá foríjì Ọlọ́run fún wọn. kí l'Ànábì ṣe rí fáwọn sàhábà sí àfà fi asri. sallallahu alayhi wa sallam. nítorí àti lè sọ kí mọ̀ ìntàwọn àfà padà máa jẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tí ọba sáwọn tó fi ní khairul quruni qarni summa yalunahu summa yalunahu. bá a bá yọ ọgọ́rùn-ún mẹ́ta ọdún tán gbogbo àwọn ọgọ́rùn-ún mẹ́ta ọdún tó kù mujaddidu ní ọmọ kù. Iyakumullah.
mùjádìdù tí ó máa kù yìí ọlọ́run ó máa gbé wọn wá láti àyèkáàyè yóò máa gbé wọn wá láti inú ìrankíran yóò máa gbé wọn wá láti inú ẹbí àti ará mi yóò wá fi àṣẹ rẹ̀ tẹ́ fi mọ̀ wípé lóòótọ́ ẹrú mi ni ìta tí a jòkó lé nìyí ìta tó jẹ́ pé wàláwù lam tamsase onárun nurun ala nur alukur'an wa dúró yahdillahu linurihi man yasha. má jókòó lórí àpèrè wọn ìní jàlálà ni wọ́n ti tó ní sọ̀kalẹ̀ sónítọ̀lá. ìlànà Nabi sallallahu alaihi wasallam ló fi ṣàlàyé gbólóhùn kan ṣùgbọ́n nígbà àtàjà kí ni gbólóhùn náà. alwaladu sirru abi. ọfẹ́ júwe bàbá ọlọ́run gbọ́. sheikhu radiyallahu ta'ala anhu. ọwọ́ amúmùrí di ọfẹ́ fi júwe. ọ̀tọ̀ ni marikasu ọ̀tọ̀ ni marikasu li marikasi. ayakum Allah. akramakallah. àbí. mujaddidu ala kulli rasi miya ọgọ́rùn ọdún kan ni wọ́n rìn láyé. àwọn tí wàá jẹ́ mujaddidu wọ́n lè tó 5 nínú ọgọ́rùn ọdún kan. ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lára Ibrahim aleyhi salatu wa salam. òun lò jọba kò sì mọ̀ pé Lútù náà ń bẹ tí ń lò jọba lọ. àsìkò kan náà ni Lútù àti Ibrahim lò àsìkò nìkan náà ni Ṣuaibu lò. dídí àwọn ànábì àwọn màláyíkà ńlọ́padà fi hàn Ibrahim pé Lútù ń bẹ. aleyhi salatu wa salam. kọ́mọ̀ bá wa dá wàhálà alẹ́ ọwọ́ ajé oyè pé la nufarriqu bayna ahadin min rusuli. èsè tó lo rusulu akramakallah tí ò lo anbiya. Allah. torí bòmí ń bẹ kọ̀ọ̀pá nùbú wà pọ̀ mọ́ rusulu ó sì pa rusulu pọ̀ mọ́ nùbú wà. níbòmíì ó pa ìjà àfáà pọ̀ mọ́ wìláyà níbòmíì ó dá wìláyà dá dúró lọ́tọ̀ wìláyà ń lọ padà wá yọ àfáà tí ó máa mójútó lé. Allah. lirabbi ibadun wahidun yabudunahu. a'anakumullah. èmi ò ní tírà. a'anakumullah. ayyakumullah. alamusa sàlékún kí àfáà wa. a'anakumullah. albarka ọlá ya nabi. sallallahu alayhi wa sallam. bàbá la lọ markazi àwọn kan ni wọ́n kọ́ wa àwọn kan ni wọ́n rí wa àwọn kan là ń lọ lé wọn lálálẹ́ alekun kẹ́ alekun gẹ̀ fún gbogbo àwọn tí wọ́n sin lọ́n lára Maulana Sheikh Adam tó fi dórí bàbá wa Abdullahi sallallahu alaihi wa sallam. Allahumma amin. bàbá wa àgbà ọlọ́run gbọ́. Sheikh radiyallahu ta'ala anhu. inú àwọn tó kọjá ní kọ́rùnù 100 ọdún ẹ wá wọ kọ́rùnù 100 ọdún ká wá wòye àwọn wòlíì ọlọ́run tí wọ́n jọ kọjá. Allah. Allahu akbar. oh bàbá ṣùgbọ́n o kulluhum ala manhajin wahidin. Allah. kí ni manhaj wọn kò kọjá pé ṣiṣẹ́
alukurani tá a gbà yìí gbogbo tí ò ní jó dúró nǹkan náà fi wálẹ̀ sáyé ni. Allah. ní àná ẹnìkan sẹ́ndì fọ́tò bàbá wa gba ọlọ́run gbọ́ ó sẹ́ndì ẹ̀ sórí Facebook mo wá wo fọ́tò mo wá wo ibi tí bàbá ti jókòó tí wọ́n ti sọ báyìí ń wá ń ronú bàbá tí wọ́n jókòó ìpè ní ká èéṣe táwọn èèyàn máa pààrọ̀ ara wọn kalẹ̀ báyìí. Allah. bí tìjẹta ti wá rí títà náà rí bẹ́ẹ̀ ni tòní náà rí. Allahu akbar. ọ̀la tí ò tí ì dé òun la máa ń ṣe é lẹ́yìn. Allah. ó àṣẹ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ya ayyuhal ladhina amanu taqullaha walitansur nafsun ma qaddamat lighadin. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. àwa tí gbogbo àtàjọ ń bẹ níjòkó ilé kan náà ní ń bẹ àti Sheikh Abdulkadir قدس àti الله Sheikh سره Tijani تيجي رضي الله تعالى عنه. yàrá kan náà ní ilé kan náà ní. bẹ́ẹ̀ bá dé Morocco tẹ́ ẹ bá lọ sílé Maulana Sayyid Abdulkadir قدس الله سره. àlífọ́ sọ fún pé ká ẹ lọ sí yàrá lè Sheikh Tijani bẹ́ẹ̀ kọ́ tọ́ba ajá pé Tijaniya ni ọ́ tọ́ ọ bá débẹ̀ tó o bá wọn lálejò wọ́n ò ní ọ ya. torí nǹkan mi kọ́ nítorí pé sakani le hubbi ka ساتلي وصالي الله الله. kò sí lárúbáwá kan èyí táwọn Nàìjíríà wá kọ́ àwọn baba ńlá wa ní kéwú. Maulana Sheikh Adam رحمه الله تعالى. ẹ bá ń pariwo dáadáa. رحمه الله تعالى. bàbá tí ó yẹ wá kó a bẹ̀rẹ̀ èdè lárúbáwá ní kíkọ́ ní Nàìjíríà ní 1718. mo wá ṣe báàsù lórí ẹ̀ Sayyidi wàláì mo bá bẹ́ẹ̀. Dr. Ali Abubakar ọmọ Kano ni ó jáde ní Azhar 1960 òun lọkọ báàsù rẹ̀ lórí harakatu lugatul arabiya fi Nigeria ó wá pè ní báàsù 1780 1750 to 1960. Professor Galandashi òun wá kọ tirẹ̀ ó pè ní sakofatu lugatul arabiya fi Nigeria ó pè ní báàsù tiẹ̀ ní 1850 to 1966. kí bàbá wa Professor Bidmasi káwọn ó tó wá kọ mustaqbal lugatul arabiya fi Nigeria ní year 2000. Usman ibn Fodi رحمه الله a تعالى. lè ka ọ̀rọ̀ Usman ibn Fodi ẹ̀ káwa balarubawa kan kọ̀kọ́ ní kéwù. الله. àfáàsì kọtíra ṣáájú kó tó di pé bídíà haram bídíà ní Usman ibn Fodi ẹ̀ ti kọtíra tó pè ní Ihya Sunnah wa Ahmadul Bid'ah. àfáàsì wọ àwárí nù hàtì kan tó sọ pé àfàjẹgì. ìzà ń tọ́ bá rí báyìí gbogbo òjókòó tá a wọ̀ yìí àti gbogbo fọ́tò kọ̀ọ̀kẹ́ tí ń bẹ lára káàdì invitation tẹ̀ fún wa gbogbo léwu láwù lam tam sase onarun nurun alanau. يهدي الله لنوره من يشاء. torí káwọn bàbá wọn gbogbo ìgbésí ayé wọn ẹni tọrọ ò ní bàjẹ́ lọ́rọ̀ ẹni ẹ kò sí lọ́dọ̀ ọ̀ràn yẹn ni kí wọ́n máa wá bírú wọn. Ọlọ́run lè irú bàbá wa tí wọ́n jókòó nísìnyí àwọn àgbàlagbà wa ń bẹ ńlé tọ́jà pé wìláyà ni tiwọn الله. àbí bẹ́ẹ̀ kọ́ حياكم الله. ẹ́ أعانكم الله. torí ẹ lọ Cairo lásán ẹ mú bàbá ń dání bá a mà ti kìíní ká bá fẹ́ sọ kẹ́ ẹ ní kíkìní ń ṣe Abdulkadir yọ jáde sí i. الله. àmọ́ gbogbo ń tọ́ba jẹ mọ́ lóga àti bàlágà àti mẹ́ntìkì àti gba ẹ̀yìn ẹ̀ máa fọ́ ní kóńdó pé jòkó sáwàyí
bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwa tá a kù nínú ilé Ọlọ́run gbọ́ lára bàbá tó jókòó yìí wìláyà nù. Allah. ẹ máa lọ inshallah mo ti parí ọ̀rọ̀ wájú Ọlọ́run bẹ́ẹ̀ lábàá.